Gọ́vnọ̀ Kwara State àti gbogbo ọmọ Kwara State pátápátá bí n tí ń ṣẹlẹ̀ ní Kwara State yóò dá o tí gbogbo ìlú ń tú tí wọ́n ń jí àwọn èèyàn gbé gbogbo Yorùbá tí ń bẹ sọ̀rọ̀ àndín lẹ́yìn wò pé bọ́kàn yín ní tó bá fi lè mú tí ìlú ń tú ní Kwara State tí wọ́n ń jiyàn gbé ní Kwara State táwọn èèyàn sáko olù wàhálà ti délẹ̀ Yorùbá nìyẹn o wàhálà ti délẹ̀ Yorùbá ẹ tètè ó ti ń kàn wá o torí ìlú tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé tí wọ́n ti ń pa àwọn èèyàn ní Kwara State nísìnyí rògbé yọkan yẹn rògbé méjì ni o kí ni gómìnà ń ṣe kí ni ìjọba ń ṣe ẹ̀yin èèyàn ẹ̀ pariwo bọ́ọ̀ta so dìgbà tí wọ́n bá tó jíwọ́ náà gbé ó dìgbà wọ́n bá tó wọ̀lú yín tí wọ́n bá tó gbé ẹnìkan lé yín kó tó di pé ó sọ̀rọ̀ wọ́n ti ìlú ń tú ní Kwara State àwọn Fúlàní ẹ̀sùn ẹ̀ ní wọbẹ̀ wọ́n ń jiyàn gbé wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n lọ pa àwọn èèyàn ní ìlú àwọn èèyàn ń sáko ní ìlú lùtú sọ̀rọ̀ pé bọ́ èèyàn 1000 ní bẹ́ẹ̀ o torí pé ìjọba orí kankan ṣe sí gbogbo yẹn dẹ̀ dákẹ́ bí wẹ́ẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ èyí ga o ẹ̀yin náà wo fídíò tí lọ́sàlẹ̀ ń wo ẹ̀wọ̀n nǹkan tí wọ́n lọ ṣẹlẹ̀ ń bẹ̀. ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ bá pósì kí ni kó dọ́dọ̀ gba Kwara State government ẹ dákun gbogbo ló tutù ká tán o àwọn ará àṣàgbẹ̀ náà tó lọ kó wáyé o tẹ̀rí wọ́n kó wọn lọ o ẹ̀rí mọ́tò ló wà lọ́kàn náà kóró síbẹ̀ rẹpẹtẹ báyìí gbogbo ìlú báyìí ẹ̀rù ń ba gbogbo èèyàn o ẹ wo àwọn aráàlú lélẹ́yìí o òkè ọdẹ la wà báyìí o gáràjì òkè ọdẹ la wà báyìí báyìí ń ṣe fídíò báyìí ẹ dákun ìjọba ẹ là wá o ẹ ràn wá lọ́wọ́ o ẹ jọ̀ọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní òòlì ọmọ o láyé ọjọ́ àwọn ọmọ kéékèèké wọn lè lọ sílùú kẹrin ìlú karùn-ún àsìkò tá a wáyé àgbàlagbà gan olé ni kò lè dárìn mọ́ láàrin agíjú Ọlọ́run kó là wá o ìjọba Kwara ẹ ràn wá lọ́wọ́ o ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ẹ ṣàánú wa o èmi tí mò ń sọ lélẹ̀ ìgbà ní Babátúndé lórúkọ tèmi ń jẹ́ ẹ dákun ìlú òkè ọdẹ la wà yìí ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ tó rọ lọ́hùn ẹ dákun gbogbo tó ṣẹlẹ̀ yé ti sú wa o ẹ̀rí gbogbo àwọn ṣe ń di ẹrù kó ń lé ẹ̀rí náà kódé yìí o náà sálọ yìí o ẹrù láti Ṣàgbẹ̀ ọlọ́gọ́mọ̀ lọ gbogbo ọ̀nà bàbá ńlá wọn kẹrù wọn sálọ báyìí ni o ẹ dákun tó lọ́hùn ìlú ìtú sú wa o ó sú wa o àtàlábẹ àti gbogbo ìlú ló ti tú o ẹ dákun ṣẹ́ni táwọn èèyàn sọ káàkiri báyìí ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ o ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ o tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kò yé wa o gbogbo nígbà kún sákò lu o ọ̀rọ̀ ló wà lọ́wọ́ ẹ dákun o sọ́ọ́rí gbogbo àwọn kéèkéè náà ogun wọn ṣe kó wọn káàkiri lé ní ẹ̀rí àwọn èèyàn ẹ̀rí gbogbo oníkàkú báyìí oníkàkú sákò ń lé ní o tá a bá sá lọ bí ìmọ̀ láti fẹ́ sá lọ ẹ jọ̀ọ́ ìjọba Kwara ẹ ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ tó lọ abẹ̀yìn o ìlú tí ń túká mọ́ wa lórí o tí gbogbo olúwa túká tán ta lẹ fẹ́ ṣèjọba lé lórí tí ìlú bá túká tán ta lẹ fẹ́ ṣèjọba lé lórí ẹ jọ̀ọ́ àfi àsìkò yìí àfi ròyìn ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ nígbà tí gbogbo ọmọ kékeré ń kó ń lu tágbàlagbà ń kó ń lu àwọn olókùn tẹ fẹ́ ṣèjọba lé lórí so ó dọ́wọ́ wa ẹ dákun tó lọ lẹ́ràn wá lọ́wọ́ o gbogbo àwọn ọjọ́ ọ̀la wa náà ń kó lọ yìí o táwọn lè bá di kó ń lu tán báyìí kí ló tó kù tá a fẹ́ máa jòkó lé lórí so nígbà tó ọmọ onílù bá fìlú lẹ̀ bó làlejò wá ṣe máa fi fọwọ́ lálẹ́ lórí ilẹ̀ wọn ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o gbogbo mọ́tò tó wà ń gáràjò kéré àwọn ti lọ sí Ṣàgbẹ̀ lọ kó àwọn èèyàn wọ́n ń sá kó lé àtẹrù àti gbogbo ẹ̀ náà kó lọ ilé ti pọ̀jù ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ o ẹ jọ̀ọ́ o.